Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ láàrin bàbá àti ọmọ náà ni a tún mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lágbolé Fújì gbọ́n mi sí omi òtó ó ń ṣẹlẹ̀ láàrin Alhaji Kollington Ayinla àti King Wasiu Ayinde Marshal, olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú, Mayegun of Yorùbá land. So a sì ti rí i pé wọ́n ní ìjà téèyàn bá jà téèyàn bá parí ẹ̀ ìgbà wo lèyìn ó tún jà mí tó ṣe bí èwe ẹ̀yin Yorùbá. Akọ́kọ́ kí King Wasiu Ayinde Marshal K1 the ultimate wípé wọ́n ṣe ìṣe aṣíwájú tí late Sikiru Ayinde Barrister àti Kollington tí wọ́n fi wọ́n ṣe nínú onífújì, because aṣíwájú máa ń gbà ní gbogbo nǹkan tó bá wù ó dé, aṣíwájú máa ń gbà ní. So a wá rí i pé wọ́n fi ẹran àgbò méjì ránṣẹ́ sí bàbá Alátíká, bàbá Alágbàdo ní ìlú Èkó pé kí bàbá kí wọ́n fi ṣe ọdún. Wọ́n dẹ̀ fi owó tó tó lórúkọ wọ́n fi ránṣẹ́ sí bàbá. A wá rí i pé inú King Wasiu Ayinde náà dùn pẹ̀lú nǹkan tó ń ṣe, because téèyàn bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún àgbàlagbà tó wà níwájú, definitely ọmọ tó wà lẹ́yìn èèyàn náà bó pẹ́ bóyá wọ́n á ṣerú ẹ̀ fún yàn. A dẹ̀ rí i pé àwọn ọmọ náà ti ń ṣe bẹ́ẹ̀ fún King Wasiu Ayinde. So a rí i pé inú bàbá Kébé Kwara inú wọn dùn fún nǹkan tí King Wasiu Ayinde Marshal tó ṣe fún wọn. So ẹ̀kọ́ lélẹ̀ nípòkípò téèyàn bá wà, irú iṣẹ́ téèyàn bá ń wù ó ṣe, èèyàn gbọ́dọ̀ máa síwájú lásíwájú. Ẹni tó bá dẹ̀ ti gòkè náà kó rántí wípé àwọn kan ń bọ̀ lẹ́yìn tó jẹ́ wípé tó bá pẹ́ bóyá náà èèyàn náà tó máa ṣe káre láì yan ọmọ ẹ̀ ń sojú wa dáadáa. So eléyìí ni a ní ká mú wá fún ẹ̀yin viewers wa. So ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí King Wasiu Ayinde tí wọ́n sọ, kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá Kébé Kwara tí wọ́n sọ bí wọ́n ṣe forin dúpẹ́ fún King Wasiu Ayinde Marshal. Ẹ ṣé gan ni. Ó fẹ́ràn ránṣẹ́ sí Kollington Olúwayé, ó tún fowó sí mi lápò Olúwayé, ṣẹ̀rí Wàsíù Olúwayé, ìwọ náà á dàgbà Olúwayé, ìwọ náà á dàgbà Olúwayé. Ẹ wá wo ohun t'Áyìndé ṣe o Olúwayé, ẹ wá wo ohun t'Áyìndé ṣe Olúwayé. Ó fẹ́ràn ránṣẹ́ láti Ìjẹ̀bú-Òde sí Kollington Olúwayé, láti Ìjẹ̀bú-Òde sí bàbá ẹ̀ Olúwayé, ìwọ náà á dàgbà Olúwayé, ìwọ náà á dàgbà Olúwayé, ó tún fowó sí mi lápò Olúwayé, Olúwayé o Olúwayé. Ìgbà yìí dá ó máa dùn ó lárinrin. Ọlọ́run má bàbá yìí jẹ́ fún wa. Ìgbà yìí dá ó máa dùn ó lárinrin. Ọ̀rọ̀ mi kọ́lọ́run má bàbá yìí jẹ́ fún wa. Ẹni bá pé okú o nílẹ̀ yìí o, yé Olúwa ẹ̀ àkóyọyọ ló máa wà. Àyìndé ó wá dàgbà o, Àyìndé ó wá dàgbà o. Olúwayé Fújì onílù Nàìjíríà, Àyìndé ó wá dàgbà o. Olórí ọmọọba níjẹ̀bú Hájì Wàsíù, Àyìndé ó wá dàgbà o. Ọmọ Àyìnlá Kollington mi ò wá jíjẹ náírà, Àyìndé ó wá dàgbà o. Ó ṣeun ọmọ mi, ẹ ṣeun ó ṣeun. Ẹ ṣe bá mi kí. Fast all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ ẹ̀, update yẹn náà láti mú wá fún yín yìí. So ẹ rí i pé inú bàbá dùn, bàbá ṣàdúrà púpọ̀, inú wọn dùn gan. Wọ́n ṣàdúrà fún Wasiu Ayinde, King Wasiu Ayinde Marshal. Wọ́n ṣàdúrà, wọ́n forin kì í, wọ́n forin dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe é, pé òun náà yóò jẹ́ ń jẹ ọmọ. So ìjà ti parí bẹ́yẹn, ìjà ti parí, Sòkòtò síjà mọ́, because a lè rí àwọn míì tí wọ́n tó fẹ́ mọ́ dájà lẹ̀, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé kọ́ ló ṣàánú àwọn tán jẹ́ fans, kọ́ ló ṣàánú wọn ni. Wọ́n mọ̀ ń try láti jẹ́ kí ìjà wà, kí gbọ́n mi sí omi òtó kó wà láàrin àwọn onífújì tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bí orin tí late Sikiru Ayinde Barrister tí wọ́n kọ ni, wọ́n ní yàrá kó tó pọ̀ ó gba 20 boys tí ìfẹ́ bá ti wà tí wọ́n bá ti ń fẹ́ra dénú.
so ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers tẹ́ ṣẹ̀ darapọ̀ mọ́ orí ìkànnì yìí ẹ bá wa subscribe sórí YouTube channel wa Lake and Tospik YouTube channel, ẹ bá wa share comment, ẹ jẹ́ ká mọ̀ opinion yín nípa gbogbo àwọn update tá à ń mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. So kọ́lọ́ òṣàánú wa, so I appreciate the support yín, ẹ tán notification bell yín so that anytime tá a bá ti drop new video ẹ máa lè rí notification pàápàá. So ẹ ṣé gan ni, I appreciate yín, we love you all, thanks for watching.